mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹni ká ṣe July 1st. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Fún olóyè Májàsọ́lá àwọn kan tiẹ̀ tí àwọn oníkálùkù ti mú nǹkan tó máa ṣe, àwọn dáàdì wa kan mọ́mí wa kan, ẹni tó máa mú frame ti mú frame, ẹni tó fẹ́ tẹ vest ti fẹ́ tẹ vest. Bẹ́ẹ̀ nǹkan tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ẹjọ́ ẹ torí t'Ọlọ́run ẹ tètè jẹ́ kó jẹ́ títí bíi June 15 ká tètè ṣe so that a lè tètè deliver. Ẹlẹ́ẹ̀kejì ẹ má kọ Yorùbá nation sí lára. Igboho July 1st is our hero. That's all. Igboho July 1st àbí Igboho is our hero. Ẹjọ́ nǹkan tí a kò fẹ́ ń bẹ̀ nìyẹn. A fẹ́ kì í ṣe pé bóyá Yorùbá nation ò dá but mo fẹ́ sáré ẹ jẹ́ kí n tinú ẹ̀ sọ̀rọ̀ kékeré kan. Àwọn kan mẹ́sẹ̀jì mi ẹ mọ̀ oríṣiríṣi fáǹsì la máa ní kí fẹ́rù ẹ̀ kù. Wọ́n mẹ́sẹ̀jì mi pé Saheed ó dá sí ọ̀rọ̀ epo subsidy, ó dá sí ọ̀rọ̀ bàbá Tinubu, kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. Ṣèbí ìkan ṣáà ní gbogbo wa fine má dá yín lóhùn ní public bí mi ṣe respond sí yín ní WhatsApp. Ṣé rí rẹ́jíìmù tó ń lò lọ yìí ẹ jẹ́ kí wọ́n lò bí wọ́n bá ṣe fẹ́. Kólíkálùkù ṣèfẹ́nu ẹ̀. Ẹ̀yin ilẹ̀ lọ dìbò gbogbo gbàtẹ́dẹ̀ fẹ́ lọ ẹni ká gbẹnu sọ̀hún tó bá ti jẹ́ pé lóòótọ́ àkínṣe ọmọ àlè Yorùbá àdẹ̀dákẹ́. Kódà èmi kíní mo wà nínú àwọn tó fún Chief Sunday Igboho ní bọ́dí ìtì mẹ́rin pé bàbá ẹwẹ́ fàwọn pípù ilẹ̀ ṣó yá agídí ni bẹ́ẹ̀ ni. Ọ̀tún ń bú òsì ń bú ẹni kò dáa olóore Yorùbá máa ń kẹ̀yìn sólóore ni. Mi fẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó má dà pé bóyá mò ń oyé ẹ yẹ ká fi gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà lẹ̀ kán ṣayé Yorùbá bó bá ṣe wù wọ́n. Tó bá wá wù Yorùbá kẹ́ dìde fúnra yín, tó bá wù yín kẹ́ mọ́ dìde fúnra yín. Kíní kan Saheed ni kíní kan Igboho ni. Ẹlòmíì tún worst débi pé ó tún expect bí mo ṣe ń ra káàdì fún ara mi tí mo ń sponsor Yorùbá nation fún ara mi yẹn kí tí wọ́n máa bọ́ òun nínú ilé òun. Ẹnìkan fẹ́ ṣòkó ó DM mi pé oye báyìí náà ń dá ní fámìlì wọn kí n jẹ oye tí n bá ní bẹ̀. Ẹni pé orí ẹlòmíì ti dàrú kò mọ bí mo ṣe ń ṣe program Yorùbá nation Yorùbá dẹ̀ ló pé ra ẹ̀. Ìkan tiẹ̀ ní kí wá bá wọn kọ́ mọ àwọn ọmọ òun travel out ni wọ́n fẹ́ travel out kò dẹ̀ sówó lọ́wọ́ òun èmi ní kí wá sponsor àwọn ọmọ ẹ̀ oríṣiríṣi. So mo rí pé Yorùbá ò tí ì rẹ́dì àwọn Yorùbá kan ni o wọn ò tí ì rẹ́dì àti gear up. Àwọn ládéládé wa àwọn sẹ́nitọ̀ àwọn gọ́vnà wa tí Ìgbòho torí pé Ìgbòho ti sọ pé òun máa yìnbọn fún wọn látẹ̀yìn nígbà yẹn ló yẹ kán ní kí DSS lọ bọ́m̀bà àbí. Ìgbòho mọ nǹkan tó ń ṣe Ìgbòho mọ nǹkan tó ń ṣe ó mọ̀ bàbá ti predict ọ̀rọ̀ yẹn náà bàbá ti predict nǹkan tẹ́ ẹ lè ṣe kan tó sọ bẹ́ẹ̀ ni ò bá Chief Sunday Igboho lójijì pé DSS máa wálé. Wọ́n ti gbọ́ before kan tó wá náà yìí sọ pé everybody excuse wọn níwọ̀nba. Chief Sunday Igboho ti gbọ́ wọ́n ti ta wọ́n lómi inú kò bá wọn lójijì rárá bọ̀ òun lè fi bá wọn lákọ ẹni pé wọn bá anybody jà wọ́n kàn ra kọjá lára yín. Oníkálùkù ló ń sọ ló ń bú Ìgbòho so ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ọ̀run yabọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan oníkálùkù face life ẹ̀ Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Wọ́n ní ta bá bu ọbẹ̀ sínú ìpò ẹ̀pà bá bu yán sínú abọ́ eégún ẹni tó máa yó ẹni tí ò ní yó náà ni ò ní yó. Ṣé rí mi níbi tó ti ń tòfé po ni ẹ lè rí mi. Ṣé rí mi ní báǹkì nígbà tí scarcity dé ẹ lè rí mi ẹ dẹ̀ lè rí Ìgbòho mi rò pé ẹ ti ìpàdé alligator kan níbi tó ti tò. Wọn oníkálùkù kọ̀ dìde fún ìrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá ni kò ń ṣe pé fún anything. Tó bá fẹ́ pín Nàìjíríà Yorùbá ti wà ń bẹ̀ ó máa mọ bó ṣe máa wá solution sọ́rọ̀ rẹ̀. Kéèmí Saheed rẹ̀ wá máa bá wọn complain Tinubu ẹ tutọ́ ẹ̀dànù mo sorry gan èmi kọ́ ni mo dìbò fún wọn ẹ̀yin lẹ dìbò fún wọn so ẹ̀yin ní kẹjọ máa complain ara yín ẹjọ́ ẹ ṣàkọrọ àfẹmílẹ̀ jẹ́ nǹkan tó lè cause issue ni pé kò ṣàyédé wá tẹ̀mí mọ́lẹ̀ níbi tí mo jókòó sí mi nígbà fún ẹ o jẹ́ máa lọ tèmi kí wọ́n náà máa lọ tiẹ̀ ṣíkè náà jẹ́ kí Ìgbòho máa lọ tiẹ̀ kí wọ́n náà dẹ̀ máa lọ tiẹ̀ bọ̀ tó bá lọ yájú ségun wà láì wá rí ọ̀rẹ́ ajé oníkálùkù ra máa lọ tiẹ̀. Mo dá wọn lóhùn ẹni tó béèrè question lọ́wọ́ mi pé kí ló dé tí mi bá so ẹ fẹ́ kí n tún wá bọ́ sórí Facebook tó yẹ wá máa jẹ́ set of àwọn complainant àbí lẹ́yìn ìgbà tá a ti sọ̀rọ̀ Yorùbá nation tẹ́ bú wa màá ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ set àwọn Ọlọ́run ẹlẹ́dàá mi kò ní jẹ́ mo ní nǹkan tí mo fẹ́ fàyè mi ṣe kọjá gbogbo rádaràda yẹn so mo sorry gan nǹkan tójú yín bá ti rí
nǹkan tẹ́ fọwọ́ fà ní ẹjẹ́ àjọ faramọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi lórí ọ̀rọ̀ màmá tí mo sọ yẹn, jẹ́ bá mi turn up tí yín kò ní bàjẹ́. Báwa ṣe máa ṣe nìyẹn, tá bá ti ń yọ méjì mẹ́ta kúrò nínú poverty, ẹlẹ́dàá wọn náà kò ní fi wálẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ire o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.